kí yín onílé lóko lọ́nà lẹ́yìn òde, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, bẹ́ẹ̀ ojú tẹ́ fi rí wa náà kò ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o. Ẹ wo àtaya àtọmọ ni wọ́n ń bẹ ní ibùjẹ àwọn agbésùmọ̀mí for good 71 days lẹ́yìn tí wọ́n ti pa ọkọ̀ tán. Ó ga o. Agbésùmọ̀mí dẹ̀ jí gbogbo odidi ìdílé kan run, wọ́n jí wọn gbé, wọ́n wá pa ọkọ, ṣùgbọ́n ìyàwó àtọmọ ó ń bẹ ní àhámọ́ agbésùmọ̀mí. Wọ́n dẹ̀ ti lo good 71 days ní àhámọ́ tí ò dẹ̀ sí kíù pé wọ́n máa fi wọ́n sílẹ̀. Ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ lódìdí. Ṣé ẹ rí pé orílẹ̀-èdè ti tán, orílẹ̀-èdè ti mẹ́ẹ̀. Kágbésùmọ̀mí ó máa jí èèyàn gbé kó tún máa fi ìfọ̀kànbalẹ̀ kó tún ṣe lọ́ọ̀jì fún wọn. Agbésùmọ̀mí tún lọ́ọ̀jì àwọn victim sínú igbó for some times. Ìdílé Edwin Archie, ìyẹn the slain vicar, ìyẹn Anglican Diocese ní Kaduna, àlùfáà pásítọ̀ ìjọ Anglican tí ń bẹ ní Kaduna, ni a gbọ́ pé ìyàwó àtọmọ rẹ̀ ṣì ń bẹ ní àhámọ́ agbésùmọ̀mí for good 70 days lẹ́yìn tí wọ́n jí wọn gbé ní ilé wọn ní Chikun local government area ní agbègbè Kaduna. Ṣèbá sọ pé àìgbélé ẹni ká fọrùn rọ̀ kò ṣe bíi tagbésùmọ̀mí o. Bágbésùmọ̀mí bá wọlé tàn wọ́n lálejò, ó ṣeé ṣe kí onítọ̀hún kó má bọ́ ń bẹ̀ rárá. Ẹ jẹ́ kí n kà á fún yín lódìdí. Agbésùmọ̀mí jí Edwin gbé pẹ̀lú òun àti ìdílé rẹ̀ ni wọ́n jọ jí wọn gbé pọ̀. Ṣùgbọ́n o, àwọn agbésùmọ̀mí padà pa Edwin lẹ́yìn tí owó tí wọ́n dìmáàndì fún tí wọn ò tètè rí san. Kódà ṣáájú ọjọ́ tó fún wọn máa lapse ni wọ́n ti pa àlùfáà ìyẹn pásítọ̀ Anglican yìí, ni wọ́n ti pa pásítọ̀ yìí. Ṣáájú ọjọ́ náà ni a gbọ́ pé wọ́n ti pa, ṣáájú ọjọ́ tó fún wọn máa lapse ni a gbọ́ pé wọ́n ti pa pásítọ̀ yìí. Wọ́n dẹ̀ dìmáàndì 600 million naira lọ́wọ́ ìdílé àwọn pásítọ̀, lọ́wọ́ ìdílé àwọn Anglican yìí kí wọ́n tó lè sọ pé àwọn fẹ́ fi Edwin nìkan lẹ̀ sí ni o. Àwọn ìdílé náà sì bẹ̀bẹ̀ sí 200 million pé kó dákun kó gbà bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn. Àwọn agbésùmọ̀mí gbọ́ o, ṣùgbọ́n àṣetinú wọn lọ́sìn máa padà ṣe. Wọ́n wá fún wọn ní gbèdéke ọjọ́ pé ọjọ́ báyìí lẹ gbọ́dọ̀ gbé wá o. Ṣáájú ọjọ́ náà ni wọ́n padà mú ìròyìn ìbànújẹ́ wá wípé wọ́n ti pa Edwin vicar, ìyẹn olórí ìjọ Anglican ní Kaduna, tó sì jẹ́ pé ìyàwó àti ọmọ ó ń bẹ nínú àhámọ́. Ìyàwó àtọmọ ń bẹ nínú àhámọ́ tí ó pé wọn ò tiẹ̀ tí ì fi wọ́n lẹ̀ rárá. Ẹ tí wàá mọ pabambarì, ṣe wá rí ìyàwó àtọmọ òun náà, wọ́n ti dìmáàndì ransom lórí wọn. Ìyàwó àtọmọ náà wọ́n ti dìmáàndì ransom lé wọn lórí o, tó jẹ́ pé wọn ò tí ì rí i san. Síbẹ̀ àwọn agbésùmọ̀mí wọ́n kọ̀, wọn ò fi ìyàwó àtọmọ lẹ̀. Kódà àtijọ́ àti àwọn ọlọ́pàá gbogbo wọn ló sì wà ní orí iṣẹ́. Débi pé federal government called the phone number found on the church website twice on Wednesday, but it was unreachable. Ìyẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí àwọn agbésùmọ̀mí fi ń pè wọ́n yìí, tí wọ́n fi ń pè wọ́n, wọn ò rí bá sọ̀rọ̀. Now ìyàwó àtọmọ ó ń bẹ ní àhámọ́ agbésùmọ̀mí. Ṣé ti rí o? Ara ń tà ń sọ rèé o, wípé ẹ jẹ́ á ronú bẹ́ẹ̀ ò fẹ́ gbọ́n. Now ó ti ṣẹlẹ̀, ó ti wá dójú ẹ̀ báyìí.
agbésùmọ̀mí ò wá ṣeré mọ́, níṣe ni wọ́n pa àwọn èèyàn ní tí wọn ò bá tètè mú owó ìtanràn sílẹ̀. Wọ́n á pa wọ́n, kódà wọ́n á jí wọn gbé tilétilé. Àbájọ tí àwọn ọba ilẹ̀ Yorùbá náà tí ṣòkòtò fi ṣò wọ́n, tí wọ́n fi ń sá kílokílo káàkiri. Nítorí ẹ má gbàgbé pé bó ṣe ń gbé ọba náà ni wọ́n ń gbé ìjòyè. Ara wọn Nàìjíríà tá à ń pariwo náà lélẹ́yìí o. Ẹ wo ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹja gbọ́n tí àwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ lélẹ́yìí sọ̀rọ̀, ìyẹn Grace ó ló ga o, ó ti wá lẹ́tíkẹ́ sórílẹ̀-èdè Nàìjíríà náà lélẹ́yìí. Ọ̀rọ̀ yìí bani nínú jẹ́. Wọ́n jí odidi ìdílé gbé, wọ́n dẹ̀ pa olórí ilé. Ẹjọ́ ìyàwó àtọmọ náà sì tún bẹ ní àhámọ́. Níbo, báwo ni wọ́n ṣe fẹ́ survive? Grace Vicar tó jẹ́ ìyàwó pẹ̀lú ọmọ rẹ̀ obìnrin, wọ́n sì ń bẹ níbẹ̀ o, tí wọ́n ti sọ ìgbà tí wọ́n máa fi wọ́n sílẹ̀. Olórí àdúrà ni pé kí Ọlọ́run ọba kí ó gbà wọ́n ní o, nítorí bí bẹ́ẹ̀ kọ́ agbésùmọ̀mí ò mú ọ̀rọ̀ náà ní ṣeréṣeré. Wọ́n ṣetán láti run odidi ìdílé kan. Ààrẹ Trump tètè gbà wá, dákun, àwọn sì ń pa àwọn Kìrìsìtẹ́nì o, wọn ì tí ì yọwọ́. Ẹjá ka àtẹ̀jíṣẹ́ kan tó kù yìí, ẹjá gbọ́n tí eléyìí sọ. Eléyìí ní bàbá wa tí ń bẹ ní ọ̀run, dákun wá ṣe ìbẹ̀wò sórílẹ̀-èdè Nàìjíríà yìí o, nítorí orílẹ̀-èdè Nàìjíríà ti tán. A ò ní olùgbàlà mọ́ rárá. Ẹjá ka àtẹ̀jíṣẹ́ eléyìí lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ ni Fatia sọ̀rọ̀, ó ní ẹ tẹ̀síwájú o, ẹ̀yin ọ̀jẹ̀lú, ẹ̀yin ìka wọ̀nyí, kẹ́ ẹ máa fi ìpànìyàn kẹ́ ẹ máa fi ṣayọ̀. Ṣé ká sọ pé ara àwọn ìwà àwọn olórí wa rèé o, yálà Kìrìsìtẹ́nì ni o tàbí Mùsùlùmí. Èmi sọ fún yín wípé ẹ̀sìn ni ó kó rògbòdìyàn bá wa lórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni o, ẹ̀sìn ló kó rògbòdìyàn bá wa lórílẹ̀-èdè Nàìjíríà. Torí bí ìbá ṣe bẹ́ẹ̀ ni gbogbo rògbòdìyàn kò ní sí. Bẹ́ẹ̀ lélẹ́yìí sọ̀rọ̀, ìyẹn Innocent. Ó ní why the government don't go after the criminal but they go after people who are willing to help their country. Wọ́n ní kí ló dé tí ìjọba ò ṣe tẹ̀lé wọn ṣe lé àwọn ìka wọ̀nyí lọ. Nítorí náà a fẹ́ lè sọ pé our government are Nigeria's problem. They refuse to spend our money for us. May God bless President Donald Trump. Ẹ wo, a ò ní lè jù báyìí lọ, nítorí a máa bẹ bẹ́ẹ̀ níbẹ̀ ṣu atẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀ ọ̀nà. Ẹ like, ẹ share, ẹ subscribe, la fi ń kí yín pé ó dàbọ̀.